Àjọ tó ń rí sí ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Kánò lábẹ́ iléeṣẹ́ ilé ti gbáròyé ìlú àti àmójútó ìwà ìbàjẹ́ ti rọ́wọ́ tó Musa Kwankwaso tó jẹ́ ìbátan adíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NNPP lórí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó kan tó ní ṣe pẹ̀lú kíkó oògùn òyìnbó wọlé. Musa Kwankwaso tó jẹ́ olùdarí iléeṣẹ́ epo oògùn òyìnbó Novomed níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ọwọ́ tẹ̀ pẹ̀lú àwọn márùn-ún míì tó fi mọ́ àwọn lọ́gàálọ́gàá kan ní iléeṣẹ́ ìjọba lórí wípé wọ́n lùgbàdì òfin. Ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afurasí ọ̀hún ni pé wọ́n gbìmọ̀pọ̀ pẹ̀lú Novomed tí wọ́n gbé iṣẹ́ kíkó oògùn òyìnbó wọlé lórílẹ̀-èdè yìí fún pínpín sí àwọn ìjọba ìbílẹ̀ 38 lórílẹ̀-èdè yìí, ṣùgbọ́n tí wọn ò ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó tí kò dín ní mílíọ̀nù 9 náírà ó lé lọ́wọ́ ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Iṣẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé títí di àkókò yìí kò tí ì sí ẹnikẹ́ni nínú àwọn afurasí ọ̀hún tó jẹ́wọ́ rárá tí wọn kò sì ṣetán láti jẹ́wọ́. Ìwé ìròyìn The Matrix yànnàná orúkọ àwọn afurasí tí ọwọ́ bá ọ̀hún lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ tẹ̀lé wa kẹ́ ẹ sì darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lóríṣiríṣi síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.